bó ni èwo ń wéré gan ó lọ sí ti kátà kò kàn mí o ń lọ fọ́ dànù ni nítorí wọ́n ní ẹni tó bá torí ẹ̀ pa ẹ̀dìyẹ wọn ìwé náà ló ń jẹ ṣé bóyá kí bàbá fa kàn jẹ́ ká gbéwèé fún ẹni tó torí ẹ̀ pa ẹ̀dìyẹ ẹ̀dẹ̀ ní ká gbé complete wa olórí lèmi o tó bá tẹ̀jẹ̀ ẹni tì kò lè jẹ orí èmi kì í wọ́n lè jẹun. àfàrọ̀ kí ló ṣẹlẹ̀ ọgbọ́nì kí ló ṣẹlẹ̀ kí ló fi ṣe é bí ọmọ ìjọba yìí kí nìyẹn kí ló ń jẹ yìí tí mò ń jẹ kí ló jọ lójú tiẹ̀. ó jórí ẹdìyẹ o ṣé kìnìún tó ń jẹ yìí ó ti cause problem. kí ló fa problem sí èèyàn kú ni. àdàbọ̀ sórí àṣejẹ lomi wò yìí àṣejẹ ẹlẹ́yàn kan ṣo tó máa ń ṣe láàrin ọdún kan là àmọ́ wọ́n fún ẹ̀ náà kó lọ pèlè àṣejẹ yìí ó ti bá wo jẹ́ o. àwòwò ni wọ́n bàjẹ́ ẹlẹ́yàn fẹ́ jẹ àṣejẹ díẹ̀ ṣé báwọn Yorùbá sọ pé ẹni tí èèyàn bá torí ẹ̀ pa ẹdìyẹ ìwé ló máa ń jẹ ṣé bí ìwé ló yẹ kó jẹ